olórìṣà. Assalamu alaikum àti àwọn ìyá wa òkìyẹ o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí mo mú wá lónìí ó dá lórí mímú Ọlọ́run ní ọ̀kan ṣoṣo. Kí wọ́n tó sì mọ̀ pé wọ́n bá ń gbọ́ ìsàlẹ̀sì bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn òòṣà wọn ń ṣépè fún yín. Kí ni a fi ṣépè? Orí gbogbo lè ń dà ní ọlọ́run. Bí o bá ní bàbá rẹ Ṣàngó, bàbá tèmi tó jẹ́ Ṣàngó kì í ṣe ìfẹ́ ń da gbogbo lé lórí. Bàbá Yorùbá tó jẹ́ Ògún kì í ṣe tí wọ́n da gbogbo lé lórí. Wọ́n lọ́mọ bàbá rẹ tó ń de kó lé lórí, tó ń da ayọ̀ lé lórí. Ṣé bẹ́ẹ̀ bá lọ ní ìsísọ́dá kí ẹ máa dùn gbogbo lé lórí àtòkò? Nígbà wo wà láyé ó ṣe ń dùn gbogbo lé ọlọ́? Wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ wà ní àìmọ̀. Wọ́n ní ká sọ fún yín pé ọmọ òsì bẹ́ẹ̀ fún yín. Ọmọ òsì bẹ́ẹ̀ fún ọ. Ṣàngó kan sọ bẹ́ẹ̀ ọlọ́mọ òsì bẹ́ẹ̀ fún ọ. Ó ní bóun ṣe nítorí èmi rí Ògún òde lámẹ̀. Nígbà mo dé mo sì rí tí ń yàgbẹ́ síbẹ̀, tí ń tọ̀ bẹ́ẹ̀, wọ́n máa tọ̀ bẹ́ẹ̀. Ògún òde lámẹ̀, wọ́n máa tọ̀ sórí ẹ̀ fún yàrá. Ẹ bá tiẹ̀ pé bàbá yìí ní bàbá wa, ṣé epo wọ́n bá jẹ́ wọ lògùn kí ló ṣe fọ́mọ náà? Wọ́n bá jẹ́ wọ lògùn ní adé ìkùn ní lórí. Ṣé nígbà tó wà láyé ṣé mo dé kúlé ọdún ìgbà? Ṣé mo dé kúlé? Tẹ̀mí dá ẹ wà bẹ́ẹ̀ mú kí ló. Níbẹ̀ ṣe wà sọ́dá kí n da omi lásán omi kí n dà lé mi. Bí n bá wá wo gbogbo sẹ́nu tí mo tú sí tí mo ní mo fẹ́ máa ṣe kí ni ọ̀pàlẹ̀ ṣé kó sì máa kọ́ bàbá rẹ̀ lé. Bàbá rẹ̀ ṣépè fún ọ, wọ́n ní ká sọ fún yín ṣàdúrà tó kọ́. Ọlọ́run tó dáa ló ní Ṣàngó gan ṣépè lẹ́yìn ọmọ àbí ìpàdé bẹ́ẹ̀ ń da epo lé lórí tó ń da ògógó lé bàbá rẹ lórí. O tún wá sọ bàbá rẹ bí apá àyàn. Àwọn bàbá wa tí wọ́n dé òkú ní ẹgbẹ́ Ṣàngó ẹ tó sọ pé òkú ọ̀pá Ṣàngó ọ̀pá ẹ ti máa ń gbàyàn lóde òní kí mo ló yẹ kó wà. Ẹ sọ àwọn bàbá yìí bí apá àyàn. Ẹ sọ wọn di kírímìnà. Àbí nígbà tó bá ní bàbá wa oní bàbá mi kọ́lá àgà tó bá ní ọmọ ààrẹ máa ní ọmọ rẹ̀ bá ní kọ́lá ọ̀pá ọ́ ṣé bàbá dáadáa lọ. Àdéhùn kọ́lá ọ̀hún kí ló yẹ kó jẹ́ apààyàn ẹ sì sọ Ṣàngó. Àwọn bàbá yìí wọ́n wá àwọn ọba wọn náà lọ́wọ́. Ṣàngó ọ̀bọ̀sáwọ́, Ògún ọ̀bọ̀sáwọ́, Ọ̀ṣun ọ̀bọ̀sáwọ́. Ẹ̀yin lẹ́ lọ kó ìdọ̀tí sí odò Ọ̀ṣun, ẹ̀ ń kó dọ̀tí lé lórí. Bẹ́ẹ̀ ṣe ń kó dọ̀tí, ẹ wo gbogbo bí tí ẹ ti bọ̀. Iṣẹ́ àwọn míì ti gbọ́ àwọn ìlú míì kí ẹni ẹ bọ̀ ìṣàn. Táwọn ń gbé àwọn bàbá náà wọn ga. India àti China. Àwọn ọ̀bọ̀ ìsàbẹ̀sẹ̀ gba àwọn ọ̀yẹ̀ yìí àwọn bàbá ńlá àwọn tẹ́ bá dé India, Hindu, Buddha ni ló wà ní China àti Japan. Hindu ló wà ní China. Òdòdó ni a máa gbé sí ẹ lọ́rùn. Àwọn ọ̀dẹ́ kólé bàbá ńlá wọn lórí. Áfíríkà nìkan àwọn Ìgbò wọn náà máa dé kólé bàbá wọn lórí. Ibi tí a ti ń bọ̀ wọ́n ẹ̀gbẹ́ tọ́ílẹ̀tì ìjọba wà. Ẹ̀rí ọkùnrin tí tó lóun fi ẹjọ́ ló so bàbá rẹ̀ nítorí bàbá tiẹ̀ tí sí bàbá tí yóò bá. Ẹ̀rí wọn tó ń dẹ̀jẹ́ lé lórí ẹ̀wọ́ bí bàbá wà, ẹ̀wọ́ bí bàbá rẹ̀ wà.
ta ló wo fídíò yìí tí ẹni bàbá rẹ̀ bó ṣe lọ sí inú ẹ̀gbẹ́ ó sì ń fowópọ̀ rẹ̀ pé ọmọ ó sì bẹ́ẹ̀ bẹ́yìn náà ó fi jẹ́ ní aṣọ nínú ọmọ yẹ̀yẹ́ ẹ̀wọ̀ náà ọmọ ó tu nígbà tí àwọn bàbá ẹ̀ wà láyé kò sí tí ń jẹ́ ṣìnáàpù kò sóògógóró ẹmu nìkan lọ́wọ́ ẹ̀kọ́ ṣé ní tí ọ̀wá jẹ òun náà lè tó fún ní tí ọ̀jẹ́ ní tí ò ní báyọ̀ ṣìnáàpù ṣé èdè Yorùbá ṣé èdè Yorùbá ṣìnáàpù ẹ̀yìn ọmọ èdè Netherlands ni wọ́n pẹ̀lẹ̀ ní Holland schnapps èdè Netherlands ni Dutch náà sọ́mẹ̀ lẹ́yìn bá rò bẹ́ẹ̀ máa wá gbọ́ Dutch ó ti tó wọn máa ti jẹ́ schnapps èdè Dutch ni kìí ṣe ti ilẹ̀ Yorùbá gbogbo kò sì sí ilẹ̀ Yorùbá ẹmu lọ́wọ́ àláyé àtijọ́ èèbó lọ́sẹ̀ kó ọtí líle wá ẹmu tó wà lórí igi tó wà lórí ọ̀pẹ nínú máa ń san fún rẹ̀ ní kìí ṣe pé ìwọ́n ṣẹ̀ fi nǹkan kan fún nǹkan Ọlọ́run ló dájú ẹlòmí a máa mú fún bá lọ́ba ti mú ní àmúlù ẹlòmí a máa mú fún bá láyé àtijọ́ ṣùgbọ́n ẹgbẹ́ kẹwàá máa dòwó gbóró lé òkú lórí òògùn tẹ̀yìn ń dá òògùn kìíní lé lórí bàbá àti ìkọ́ òògùn tí ń pààyàn òògùn láyé àtijọ́ ó ṣe àdá ìpé tí èèyàn bá fẹ́ bọ́ ọjà kò lè fẹ́ ìdí ààrẹ ó sì ṣe ọkọ́ ìpé kò lè máa fi máa dáko ló fi máa rí oúnjẹ jẹ sápá yẹn làwọn ní ṣe rí àwọn tí a ń bọ̀ ìṣàlọ́nà wọ́n ń dòkòkò lé bàbá lórí kò sí ọgbọ́n kankan ẹ̀ bá àrọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ kò sí kíni lórí ẹ̀ bá àrọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ kó lówó kó ní jíjú kárùnà lọ kò sọgbọ́n bẹ́ẹ̀ ìfirawúnà náà lówó kárùnà náà ní owó èsì ọgbọ́n owó kìí ṣe kíni ìṣọ̀gbọ́n ìyẹn lè lówó kọ́kọ́ ẹ má máa fi owó ṣe gbèǹdéke ọgbọ́n àtowó yàtọ̀ èèyàn lè ṣe bísínẹ́sì kọ́ ọmọ lọ ta aṣọ nísìn ó wá wọ ọmọ sí owó lọ́wọ́ kò sí tó lè tà tó fi ní lọ́wọ́ ṣùgbọ́n ọgbọ́n fún ẹ̀kọ́ nílé ìwé kan fún ẹ̀kọ́ nílé kéwù èèyàn lè kéwù kéèyàn kọ́ kéwù kéèkó kọ́ owó ẹ̀ wọ́n ò lè kọ́gbọ́n ọgbọ́n Ọlọ́run ní máa fẹ́ dà tó tẹ́ bá rí lómi tó bá gbọ́ ẹgbẹ́ ṣàdúrà fún pé kọ́lọ̀ ní ọgbọ́n àwọn tí a ń bọ̀ ìṣà wọn tí a ní àwọn fẹ́ máa gbé bàbá wọn ga wọ́n ń yẹ̀yẹ́ bàbá wọn àbí bàbá tó ń lò gbogbo lé lórí sí gbogbo ẹ̀dọ̀tí ẹ wo ibi ojúbọ wọn pẹ́ẹ́lẹ́ yóò yẹn parí torí ọ̀pọ̀lọpọ̀ tí ń yí padà lẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ láti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ́sọ fún káàkiri mọ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ aláṣẹ ìkejì òrìṣà mọ́ ẹ̀dẹ̀ ìkẹ́pẹ́ ẹ̀mí ilé pẹ́ ẹ̀mí ọ̀fẹ́ súnmọ́ wa ọ̀fẹ́ súnmọ́ dáńsọ ọ̀fẹ́ tẹ̀lé wa wọ́n sì tẹ̀lé aná ní nítorí bẹ́ẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba ló gbé mi kalẹ̀ wọ́n máa wò tó ọba mọ̀ tó ọba nífẹ̀ẹ́ mi gbogbo èèyàn kan lèmi náà nífẹ̀ẹ́ tó ọba nífẹ̀ẹ́ mi rọra yẹ ìgbà má sọ kankan ọmọ lè pé ẹgbẹ́ ọmọ ọ̀bọ ọmọ lẹ́kà lè máa kàn fò nítorí màá sọ fún ilé ní kẹ́lẹ̀ bá àwọn ọmọ títí lè wípé ó ní kọ́lọ́rọ́ mímí ṣe nàbí ọba ìgbé ọba ní ọ̀pẹ̀ ìgbé ọba tèmi wọ́n sì ní kí n máa sọ̀rọ̀ wọn ni a máa sọ̀rọ̀ èmi ń sọ̀rọ̀ n kò sì sọ àlùfàṣà ọ̀rọ̀ tí wa bọ́ bá pọ̀ kìí sí ọ̀rọ̀ etí ọ̀sọ̀gbọ́n náà má mú kankan kò sí èkó sí é mú dà nígbà mo kọ́ dé ìlú yìí
nílùú tuntun èyí tá a tún ṣẹ̀ dé bàbá tún ṣẹ̀ dé òun tuntun. Ìwọ àtijọ́ bẹ́ o. Ìwọ àtijọ́ ní a fi sọ ẹyẹ tí ń pè ní rébè ní a fi sọ ní ẹyẹ ẹ̀wó. Gbèsè ayé kò lọ o. Rébè ni ẹyẹ ẹ̀wó. Ẹ̀yin ọmọ tẹ́ bá máa ẹ lọ gbúgbù ẹ̀. Ẹyẹ tí ń jẹ́ ẹyẹ ẹ̀wó gangan ni rébè. R-A-V-E-N. Ọ̀sẹ̀ tó sọ fún yín rí o, ta ní kí á mọ̀? Ta lè rò pé fún mi lọ́gbọ̀n? Ẹ lọ gbúgbù ẹ̀. R-A-V-E-N. Òun ni ẹyẹ tí ẹ pè ní ẹyẹ ìwó. Kò sílùú kan ní àgbáyé tó ní ẹyẹ tí a fi so pọ̀. Kán ní ìlú tí a fi so. Ọ̀sẹ́yìn Ògbómọ̀ṣọ́, ọ̀sẹ́yìn Ìbàdàn, ọ̀sẹ́yìn Ẹ̀fẹ̀. Ẹyẹ ó sì ní ẹja ń pè ní Núhù. Táwọn àti Yorùbá ń pè ní Lúwà. Tí a fi pe ọmọlúwàbí. Ẹyẹ yẹn lọ́rán jáde gbà fún omi wípé kọ́ lọ wò ó. So ilẹ́bì mẹ́fẹ́ ìwó ti ń bẹ tipẹ́. Ìkún omi ló mú àwọn bàbá ńlá wa kó mi tàbí lọ sí ẹbá gbọ́gẹ́ ní àlọ́fẹ̀. Ẹ lè rí kankan nínú àṣà wa nífẹ̀. Kẹ́lẹ̀ bá bẹ̀ pé àìsàn Ilé Ifẹ̀ ìlú àwọn ògbò lórí rẹ̀. Èdè tí wọ́n àwọn àlàjẹ́, àwọn èdè tí wọ́n àti fẹ̀ kankan náà ni. Èdè Ìlàjẹ́, Ẹdẹ Ifẹ̀ àti Iléṣà ìṣe kankan náà. Tí wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Èkìtì àti Ifẹ̀ ìṣe kankan náà. Confirm nìkan tí mo sọ yẹ lọ bí wọ́n léèrè. Bẹ́ẹ̀ náà ni nígbà bóyí ẹ̀tẹ́ báyìí tí mo bá ń sọ̀tàn, kìí ṣe pé a kà ń sọ tí àìsọ. Ìtọ́nà bá ní aṣọ, òun láṣọ. Èmi ni mo jẹ́ kí wo mọ ilé tí a ti wá gangan. Nígbà mo dé ní 2015. Kò sí ọmọ ọba lọ́wọ́ mi, kò sẹ́nìkan tó mọ ilé tí a pè ní òkèrè. Kò sí sẹ́nìkan tó mọ ilé tí a pè ní òwúrò. Bẹ́ẹ̀ni, mo ò sọ bẹ́ẹ̀. Ilé tí a máa ń pè ní ilé ọba lọ. Ilé tí ọ̀sàdé bẹ̀. Wọ́n máa ní bàbá. Let me tell you, blood is thicker than water, but the crown is thicker than blood. Takbir. Etí alé mi ju ẹ̀jẹ̀ lọ ní pé ta la ládé, ta ló ládé, ta ló bá Ọlọ́run ó ju gbogbo ẹ̀jẹ̀ lọ ní ìgbẹ́jẹ̀ rẹ̀ ìṣòfúta. Ẹ máa fi adé wé ẹ̀jẹ̀. Ta ló kọ́ fún ta ní ta ló bá àkọ́kọ́. Ọlọ́run ọba ni. Máa ní kàlẹ̀ mọ́ lè kí. Lọ sọ bẹ́ẹ̀ tó lòun lọ́ba. Ó lẹ tí wá ti rọ́ba mi. Nítorí pé ó sàánú yín ó ní kó máa nílùú kọ̀ọ̀kan fẹ́ máa fi àwọn tí ó máa rólé àlùfáà. Fẹ́ máa síbẹ̀ pé kò sì máa fi ọlá àwọn sára wọn. Ẹ máa pè wọ́n ní ọba. Wọ́n bá pè ọlọ́ba náà. Àwọn obìnrin ìjọba ní owó. Wẹ̀wẹ̀lẹ̀ ìwọ gángan kọ́ lọ́ba o. Ọlọ́run lọ́ba o. Wọ́n pè ọ́ kábíyèsí wọn náà ẹgbẹ́ ẹkù. Ìwọ ni kábíyèsí. Ìwọ tí wọ́n àyàn ọba jẹ́ gbé báyìí. Ìyàn ọba tí wọ́n jẹ́ bí gómìnà tẹ́ sáré nìyí. Ìwọ nù yín ní pẹ̀lẹ́ ẹ̀dùn lórí ọlọ́ba. Olórí aládéwò tó yẹ pé wọ́n bá rí gómìnà kan sáré dìde. Sọ́dọ̀ wọn a máa sáré dìde. Kábíyèsí a máa sáré dìde. Ìwọ ẹ̀ka àbẹ́ ẹ̀wà lọ́wọ́ wọn ẹ̀ rí pé ọ̀gọ́ pọ̀. Ìdí ń bẹ lọ́yìn ọ̀gá ojú òde lọ. Ẹ máa lọ bá Ọlọ́run lọ́ba. Nígbà tí ó parẹ́ ẹ̀ tó tọ́ pé aláwọ̀ máa ní kàlẹ̀ fún ní
pàtí ó parí ẹ̀ wọlé mi ní kábíyèsí ìtọ́sọ ó ní wọ́tárí sí kú mọ́tẹ̀ṣá ọba tí máa ń sọ láti ìṣèṣirò ẹgbẹ́ kábíyèsí ọ̀sẹ̀ tó sọ wípé kábíyèsí ló èmi lọ́lọ́run fún ọ̀sẹ̀ tó sọ ní òkèrèwé wọ́n sọ sí èmi báyìí ti ní pé òkèrèwé ní ìwó ti wá ìní adé ìlú ti wá èèyàn lọ wá láti ilé ọba lọ́rọ̀ èèyàn bàbá kan bí ṣùgbọ́n adé ilé tó ti wá nílé òwòdò kìí sóbìnrin gan lọ́ládé wọ́n bá bá ẹ̀ lọ́ládé ọmọ tó sì bí adé ńlá ni adé ìwò kò sẹ́nìkan tí ó lọ́wọ́ ẹnìkan báyìí ló fún olúwo ládé tá ní àṣẹ ìkójọ́ ọmọba ló fi dádé àṣẹ tí tóbi tí aláàfin fi dádé ọ̀ràn yẹn fi dádé àṣẹ ìkójọ́ ọmọba ni àbẹ́gbọ́n mi gbádé fún ọba tí èèyàn máa gbádé fún lọ́ba tí èèyàn bá sọ di baálẹ̀ ọwá ọgbẹ́ ìjẹ̀ láti baálẹ̀ irú ọba tí a tún gbádé fún ní irú àkọ́bí Odùduwà obìnrin tó jẹ́yàn adé ó sì lọ fẹ́ àwọn tí ń ṣe òun tí ń gbé òun tí ń pè ní olóògùn tí a tó ń ṣe ọdẹ wọ́n ti ń dólóògùn tẹ́lẹ̀ òwú ti wà tẹ́lẹ̀ ìyẹn mi pè wọ́n àbí tí wọ́n bá wà tẹ́lẹ̀ bó ni wọ́n sì mẹ́ pé òwú lọ́lọ́ fẹ́ àbí nígbà Oòduà ni wọ́n sọ yìí tí Oòduà ló dólóògùn Oòduà ló bá wọn lóhùn bó ní ẹsẹ̀ rẹ̀ pé ìyàn adé lọ fẹ́ olóògùn tí ìbá ṣe páwọn òwú ti wà tẹ́lẹ̀ a máa kọ́ yín kẹ́lẹ́ bá mọ́ tán ẹ̀rọ pé mi jọmọ̀ tẹ̀lá tẹ́ tó wá láti ìlú Èkó tí wá ń sọ ìyàwó àtẹ́ nítorí lọ yọ̀ǹda fún Músá ló yọ̀ǹda Músá nìkan lọ sọ bí tí ayé ṣe bẹ̀rẹ̀ ebi iṣẹ́ àlẹ́ bí òun sì fi ara mi wé Músá ọba ìpè tọ́lọ́ pè iṣẹ́ ìyanu tí wọ́n mọ̀ sí ráìlà sọ fún pé ẹni ọmọ tí ó kàwé ọmọ òrukàn tí ọmọ nǹkankan tí a bá ń sọ àti gàbẹ̀rẹ̀ ayé tí wọ́n ń kọ́lẹ̀ sẹ́yìn ẹ̀ṣẹ̀ ìyanu ẹwà níwọ̀n àwọn òṣè ìyanu kí wọ́n lè lè ọlọ́ǹkọ́ yìí wọ́n rò ọlọ́run ní Kùránì ọlọ́ǹkọ́ ní Kùránì ṣùgbọ́n ìyanu ọlọ́run Al-Kùránì kẹrù wọ́n tó ń fi Kùránì rọrí kìí ṣe ń dé òun tó ń gbé Kùránì sẹ́gbẹ̀ẹ́ pé iná dáàbòbò kò lè dáàbòbò torí kò lè rìn ọ̀ọ́kà tó wà nú ẹ̀ torí ẹ̀yìn tẹ́ máa gbé olè tó mú ríǹgì olè gbé sọ́wọ́ ríǹgì ní ọ̀dà àbùkù ìwọ àti àwọn ẹlẹ́wọ̀ kàkà náà tó o bá ti gbà pé nǹkan kan tó dè mọ́ra òní yọ bọ̀ lẹ̀ tó o bá mú nǹkan tó o bá kó tíra ìsínú kó tó jáde lé ayé ẹ bàjẹ́ orí pẹ́ tó kó tíra sọ́wọ́ lè lásìmẹ́ntì àbí ẹ̀ntẹ́ ló wọ́n ṣùgbìyànà ẹ̀ṣẹ́ ìgbà ọlọ́gbọ́ ìsìtọ́ ikú lè dé ọba ti tó yẹ wò tó tó mi wò ọ̀pọ̀ wọ́n bá wọn náà á ní ìlú ìdílé ní ààrẹ dáadáa tí mo sí ìrìnlẹ̀ láìláì kéèyàn bá sí ilẹ̀ ní òkú bá kí òkú
Bàbá kí òkú. Muhammadu Baki. Muhammadu Baki wọn kú. Só nìkan làáfàá ní wo ni? Táwọn nìkan làáfàá ní wo ni? Wọ́n lórí tẹ̀sí sorúkọ rẹ̀. Létà sí ń dákọ̀ wọn di sí. Ìwọ náà ṣe nǹkan tó fi ní kú láíláí. Ìwọ náà ṣe nǹkan tó fi ní kú láíláí. Èmi o, pẹ̀lú tí mo ti ṣe, kó jẹ́ ìlé gan mo kú, èyí tí mo ti ṣe lẹ̀. Bàbá ọlọ́jẹ́ mi yóò kú fún wa. Èyí tí mo ti sọ lẹ̀ ìwòsẹ̀ wọn ò mọ ilé òkèrè. Ìlọ́dọ̀ ní kí n sọ. Ọwọ́ àlóyìn, ó lóyìn pé ọlọ́run sàánú. Ó lóyìn pé mo yàtọ̀ náà. Ó lóyìn pé mo yàtọ̀ náà àwọn ọba. Bọ́ọ̀bá tí ìtàn tá à ń sọ ọlọ́run ló ní aṣọ fún ẹ pé kí ló dù akọ. Ó ní pẹ̀lú authoritatively tí wọ́n bá ti fún ọ ní ìwòsàn tó dù akọ. Wọ́n sì ní wọ́n. Lọ ní ká sọ fún gbogbo Yorùbá bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá mú òòṣà àti Odùduwà. Tẹ́ àbí ọmọ kí ní pé ogo yìí? Ẹ̀yin Yorùbá kí ní pé? Ọmọ Oòduà. Wọ́n á ní aṣọ pé òòṣà tí bàbá rẹ̀ wọ pé lẹ́yìn Ọlọ́run ó sì Ọlọ́run. Ẹ mú òòṣà náà wá. Ó sì ní tí kí n sọ fún yín pé níbi ẹ bá ti mú òòṣà náà wá, òòṣà yẹn ní màá sìn, ní màá bọ̀, ní sí Ọlọ́run. Ẹ mú wá láti gba àtúnṣe. Ẹ mú òòṣà tó kòkó wá. Ẹ mú òòṣà tí sẹ̀kú bọ̀. Òòṣà tí Ọ̀ṣun bọ̀. Bẹ́ẹ̀ bá ti fún wa. Ẹni tí ọba sì ti bọ̀ òòṣà tí ń sin Ọlọ́run, ǹjẹ́ ẹ máa táwọn àmọ́ ní èdè Lárúbáwá? Kíni? Ǹjẹ́ ẹ máa? Tó bá ti mú Ọlọ́run nìkan tí ò sí òòṣà, tẹ́ ẹ̀ kó òòṣà lọ́wọ́. Ǹjẹ́ ń pè ní Lárúbáwá ní ìsìn? Báwa ẹni mọ̀ pé ètò ìsìláàmù ti ń bẹ kó tó nípa nàbí dé kí kéwù gan tó mọ́nà tó sọ kéwù kalẹ̀. Èdè àkọ́kọ́ ìṣèkéwù. Mọ́ ìsìláàmù tuntun lọ́gbọ́wọ́ àdábì Muhammad ló bá kéwú wá. Ìsìláàmù àtijọ́ ọ̀bá kéwú wá o. Ìsìláàmù Ibrahim èsì kéwú. Ibrahim Iṣẹ́ àká ọ̀sán kéwú. Yẹ̀wùdí làwọn sọ owó òsì tó má gàdú. Òsì máa ń kírun ilé. Ẹ̀yin ká ti kírun lé ní ẹ̀yin náà kírun ẹ ti kírun ju àdábì kan. Fẹ́ẹ̀mà. Ọ̀pọ̀ èèyàn lẹ́yìn ẹ̀ wọ́n ti kírun ju àdábì lọ. Ọdún mélòó ló lò? Máwọn nàbí ìtọ́pọ̀. Ismaila aléìsọ́lá kan lè sọ kó tún jẹ́ Lárúbáwá. Núwà ọ̀sọ̀ Lárúbáwá o. Ìsá ọ̀sọ́ mùsùlùmí Mákà kò sì kí Mákà láàrin ọgbà àwẹ̀ rí. Dáúdà, Sùlàìmánà, Yunus, Yusufu. Ẹ̀ka wọn. Islam tuntun tó dé gbogbo ànábì òní èyí tí a fi sọ pé ẹ̀sìn tí ń bẹ tẹ́lẹ̀ ní ọmọ nígbà gẹ́gẹ́ bá ti rẹ̀ mí tí ń bá wá parọ́ fún wò ta ni mo parọ́ fún? Mo parọ́ fúnra mi. Mo gbọ́dọ̀ parọ́ fúnra mi. Tó sì kú tí sì jẹ tí sì mú tí sì dán. Wọ́n ṣe gbé àwọn ìtàlẹ̀tàlẹ̀ bí wọ́n ṣe gbé àwọn ọlọ́run tí wọ́n rólé fún ìtàlẹ̀. A sì gbọ́dọ̀ wọ́n ṣá déédéé ni mo gbọ́dọ̀ ṣe nítorí ọlọ́run tí wọ́n rólé fún ọmọ oníkéni.
ẹ̀yin náà ní àbá àtẹ̀jọ́ wọ́n yà sábìlì àmbìyáyì ẹ̀yin ní àròlé ànábì gbogbo tí ànábì bá ṣe ìdíkẹ́ ẹ̀ máa kọ́. nítorí ilẹ̀ kan máa sọ pé ẹ̀kọ́ máa sọ pé gbàgbọ́ nínú fún wálé àgbìlì ṣé ìbànàbí ṣe ṣe nù. nílà fún nínú kó lọ́kọ́ ṣe àkọ́kọ́ ṣiṣẹ́ púpọ̀ fẹ́ parí ẹ̀ lóní ìwọ́n tá a bá sọ gbogbo eléyìí tó ọ̀bà gbọ́ náà. ẹni rẹ ní ṣe lábẹ́rù àgbẹ̀rẹ̀ lábẹ́ ọ̀bẹ ṣé kò ní ẹ̀kọ́ rẹ̀ ní ṣẹ̀dùn bẹ́ẹ̀ kò sẹ́nìkan àwọn kan wọ́n ní wọ́n pe àwọn ní wọ́n ní àwọn kan kìí ṣe àwọn ọmọ ọba gidi wà ó ọba gidi wà ó wà bí ó ní bẹ́ẹ̀ yẹn ṣe máa ń mọ ọmọ ọkọ ní bẹ́ẹ̀ yẹn ṣe máa ń mọ ọmọ àlè.